Bismillahir Rahmanir Rahim. orúkọ ọlọ́run bá àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Hadrata Sheikh wa Shuyukh. kalẹ̀ àwọn Sheikh wa àti gbogbo àgbàlagbà tó wà níkàlẹ̀. Hadrata al-Khalifati wal Khulafa. níkàlẹ̀ àwọn khalifa àti gbogbo àròlé ọlọ́run pátápátá. Hadrata al-Muqaddam wal Muqaddamun. níkàlẹ̀ àwọn muqaddamun lápapọ̀. Hadrata al-Imam wal A'imma. níkàlẹ̀ gbogbo ìmáàmù àti gbogbo àwọn aṣíwájú àánú ẹ̀sìn. Hadrata al-Ahibba wal àti Ahibba. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀. Aba'ana wa ummahatina. gbogbo ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa. Wa ikhwanana fil àti Islam. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Wa zumala'i talaba. àti gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi. نقدم إليكم تحية مباركة إسلامية àti kí àánú àlùbáríkà àti Islam. مستعملة بين أهل الجنة في الجنة قائلا èyí tó yá sí pé wọ́n máa lò nínú àlùjànnà lẹ́ni tí ń sọ pé o. السلام عليكم ورحمة الله وبركاته. ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run kó máa bá wa. مما يسرنا ويزيدنا البشر nínú tí ń dùn wá nú ta sì ń yọ̀ sí. لا جرى ولا شك أنه حضوركم الأعزاء kò sí tànjẹ́ kódà kò sí èméjì bẹ́ẹ̀ tó kọjá dídé ẹ̀yin abí wọ̀nyí. ولم لا نرحبكم أيها ìrẹ́ الفضلاء. tá a ṣe wá ní kí ẹ̀yin ọlọ́lá wọ̀nyí. إذا فإدارة هذه المدرسة wá ibà ilé ké omi yìí o. قد تسد هذا فراغ ó سعد yọ ìṣẹ́jú péréte ìsílẹ̀. لنرائب الحاضرين láti والحاضرات fi kí gbogbo yín lọ́kùnrin àti lóbìnrin. الذين تشرفنا بحضورهم tó yá sí pé ẹ̀yin lẹ kó ìwà pẹ̀lú ìwà yín lọ́jọ́ tó ولم أرى نفسي قديرا بهذا العمل لقلة عمري والثقافة. èmi ò ríra mi lẹ́ni tí ó ní agbára láti ṣe iṣẹ́ ìpọ́lọ́ọ̀lájú mi tó kéré àti ọjọ́ orí mi tí ò tó nǹkan. ولكن قد قال رسول الله صلى الله عليه وسلم fún ànábìrà ọmọ èké àti ọ̀dọ̀ ọlọ́run kó máa bó ti jẹ́ òye wa náà rọ̀ rí pé o. من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. ẹni tí ó bá nígbàgbọ́ nínú ọlọ́run àti ọjọ́ ìkẹyìn kó kún àwọn àlejò rẹ̀ lé. ومن غير طالة المملة ṣùgbọ́n náà láì ní ṣe àsìkò lófò. نقدم أول ترحيب إلى مربنا الكامل a máa bẹ̀rẹ̀ kíkí alákọ̀ọ́kọ́ láti orí olùrà tó pé. الشمس الهداية ẹni tó sọ sí pé àwọn ní ohun ìmọ̀nà àti ọ̀nà ọmọ. والنور àwọn الوهاجة náà tuntun ní ìmọ́lẹ̀ tó lágbo. صاحب الفصاحة ẹni الكبرى tó yá sí pé àwọn lọ́fíń dá láwọn jùlọ nì. المذكور بكل احترام ẹni tó yá sí pé a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. الإمام المدير الحاج ومؤسس دار الأخيار alhaj imam olùdarí àti olùdásílẹ̀ ilé ike wa Darul سماحة Akhyar. الشيخ رضوان الله عالم بلو sọ́kàn wọn sì ń jẹ́ Sheikh Ridwan Alim Ballo. أدام الله حياتهم. kọ́lọ́n kójọkójọ àrùn wọn pẹ́. وإلى ذلك شخص مسكف ذلين الجانب bákan náà láti tún fi ń kí náwó jùlọ ní ẹni tí ẹgbẹ́ rẹ̀ fi ń rọ̀ jùlọ. سماحة الدكتور Prince Said Adesina tí ó kàn wọ́n ń jẹ́ honourable ambassador alhaj Prince Said Adebiyi Adesina tó wá ń jẹ́ chairman CEO Unique Group of Company ó tún wá ń jẹ́ chief host wa lọ́jọ́ tóní ó tún wá ń jẹ́ bàbá àdínní AKIF worldwide. وعلى ذلك المثال lábẹ́ bẹ́ẹ̀ o نرحب العلماء النحرير láti tún fi ń kí àwọn onímọ̀ tí wọ́n jìnnà وأهل الصوفيين àti الطاهرة gbogbo àwọn oníṣúfì tí wọ́n mọ̀ والأحباء àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀. بداية من الشيخ عبد الحكيم نوالا ó bẹ̀rẹ̀ látọ̀kọ̀ Sheikh Abdul Hakim Nawola أدام الله حياتهم kọ́lọ́n kójọkójọ àrí wọn pẹ́. وكل آبائنا àti أجمعين wọ́n fi kíkí wọn fi kí gbogbo ẹ̀yin bàbá wa lápapọ̀. وكذلك نحيي أمهات الفضلات lábẹ́ bẹ́ẹ̀ la fi tún kí gbogbo ẹ̀yin ìyá wa. من زوجات شيخنا أدام الله حياتهما bẹ́ẹ̀ látọ̀kọ̀ sẹ́yìn àwọn Sheikh wa méjèèjì kọ́lọ́n kójọkójọ àrí wọn pẹ́. أخذ أمهات البركات àti wọ́n fi kíkí wọn fi kí gbogbo ẹ̀yin ìyá wa lálùbáríkà. نقول لكم أهلا وسهلا ومرحبا. lẹ́yìn tí sọ pé ẹ máa wulẹ̀ ẹ máa rọra. تحية وسلاما إلى ذوي العلم منا تحية وسلاما إلى الأحبة فينا تحية
وسلاما إلى العلا جذبونا إلى طريق أدعونا عن الردى أنقذونا تحية وسلاما إلى ذوي المؤمنين àwọn náà ni wọ́n ń yí àwọn ọmọ wa sí lórí tọ́lọ̀ ní kó máa jáde nínú làákàyè wọn ní ẹnu wọn. Alhamdulillah, iṣẹ́ tá a gbé dání tá a ń ṣe ní àkìyàrù náà nù. Ọlọ́run tó ní káwọn ọmọ náà máa yè àtàwọn yòókù wọn ọlọ́mọ sábà wọn lẹ́nu bárkà. Gbogbo apáta náà ni wọ́n ń kí wọ́n ní ká máa wọlé ká máa rọra. Gbogbo ń tọ́lọ́run jogún fún gbogbo àtàjì abiyamọ ọlọ́run mọ̀jà sunkún ìbànújẹ́ lórí wọn. Kò sí ní tá à ń ṣe ní AL-AKHYAAR ju pé à ń yí àwọn ọmọ lọ pẹ̀lú mímọ̀ Al-Qur'an àti hadith. Ọlọ́run máṣá wọlá bí ọlọ́run ti ń kún alápá láti jẹta àná tòní. Ọlọ́run mọ̀ sọ pé àwọn òṣìṣẹ́ mọ́ àwọn ọmọ náà ọlọ́run bú wọn bá àbùn wọn lọ́gbọ́n. Sàlékún mímọ̀, sàlékún ọgbọ́n, sàlékún òye fún wọn. Àlùbáríkà ti tóbi ẹ̀wọ́ lágbára ẹ̀. Alhamdulillah, iṣẹ́ tá ń ṣe ní AKHYAAR náà nù. Òun náà ní ká yí àwọn ọmọ pẹ̀lú Al-Qur'an pẹ̀lú hadith. Àwọn ọmọ náà tún ń dá Al-Qur'an tí ń ṣe tàfíìs. Ọba tí ń kún alápá bẹ̀rẹ̀ látòrí Mawlana àtàwọn àfáà. Ọlọ́mọ sọ fún òun ò ṣe mọ́. Mawlana Sheikh Alim. Gbogbo ìtí ń ṣẹlẹ̀ yìí náà Ọlọ́run bá a fi kẹ́ wọn. Ọlọ́run bá a fi gbẹ̀ wọ́n. Àti ìyàwó Shifa Àlàkẹ́. Gbogbo ọ̀nà táwọn náà gbà lókun lọ́rùn Ọlọ́run sábà wá kẹ́ wọn. Gbogbo ohun táwọn ń ṣe fún wa lọ́mọ nídùnnú Ọlọ́run má sọ wọ́n di ìbànújẹ́. Gbogbo ọmọ tóbi wa ń tọrọ ní kókù díẹ̀ káàtó Ọlọ́run wọ́n láyé táwọn ọmọ yìí ń ṣe yìí Ọlọ́run bá a yí wọn padà sí dáadáa. Ọlọ́run bá a yí wọn padà. Lọ́la tí tóbi ẹ̀wọ́n lágbára ẹ̀. Wọ́n láì ní pé méjì Ọlọ́run. Wọ́n kí wa a máa wọlé ká máa wọlé ká máa rọra. Ọlọ́run má fọdún yìí ṣàṣemọ́ o. À á délé báre. Ká tó kó yín àyàn Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ni máa fún wa ní ròdùnú. À á bẹ̀rẹ̀ sí ní gbà pé ayọ̀. Àsàlátù ní kéèyàn máa ń ṣe kéèyàn fún bàbá kékeré gbá ńlá. Èyí ò ní ṣe fún ànábì kọ́ Ọlọ́run mọ́jà padà nílọ́pọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa rahmatullahi wa barakatuh.